ti èyí tí Olúwo ń ṣe ó wọ́ọ̀sì ti ju ti gbogbo àwọn ẹni tó ní wọ́n ń gbalẹ̀ wọ́n ń ṣe gbà. Ọ̀gá fẹ́ gbà kò sẹ́ni tó lè tẹ̀lé ni wọ́n ti mọ̀ wá ẹ̀. Ó fi ilẹ̀ lọ èmi gbogbo ẹnu ni mo fi sọ. Olúwo ò lè já mi láyé tí sì fi fọ́tò tí mo fi ṣe profile tí ń gbé jáde tẹ́rì. Yóò rántí lórí messenger pé wọ́n á kọ́lé sílé. Esabod wà láyé ẹ̀ tí pọ̀. Esabod jẹ́ èso tọrọ fún ọ. Ó ti ń sọ kínní ó ti lé lọ́dún 15. Ṣó gbà bẹ́ẹ̀? Kódà níjọ́ mọ́tò jáàmù ọmọ rẹ kò sẹ́ni tó lè gbà ọ́ gbọ́. Olọ́jàjà ni ọ̀jàjà wà láfíríkà onímọ́tò gbọ́mọ rẹ ó sì gbowó lọ́wọ́ ẹni tó jáàmù ọmọ ẹ̀. Ṣé bówó yẹn ló fi ṣe eyín ẹ̀ àtìdí? láti sọ àwa ò gbàgbé bí wọ́n bá gbàgbé fídíò gan abẹ wà jáde. Owó tó ń wá lọ́wọ́ ọ̀jàjà ò lè rí. Ó ti lọ Nàìjíríà ní nǹkan bíi 10 years ago tó fẹ́ rí ọ̀jàjà láti bẹ̀. Ó lóun ò ní ìdí ẹ. Òun ò ní ìdí ẹ. Irọ́ ló ń pa. Irọ́ ló ń pa. Wàláì tàláì. Esabod irọ́ ló pa. Ńgbà wọ́n pè ẹ́ sí kóòtù kí ló ṣe? Ẹ̀bẹ̀ mọ̀ ló ń bẹ̀. Olúwo fúnra ara rẹ̀ yóò fẹnu ara rẹ̀ gbolẹ̀ báyìí. Ṣé ọmọ ẹgbẹ́ táìmù yẹn ló fi yin Olúwo pé ó láìkí ẹ̀, ó ń wọṣọ, ó ń ṣe gbá, ó ń ṣàwo. Òfúntù fẹ́ ń tẹ̀ àṣà tí ò ní kan. Àsìkò yìí la wá bẹ̀rẹ̀. Ipò Olúwo lè fi orúkọ ọ̀jàjà tí ó dá wàhálà lẹ́lẹ̀ tí ó lọ Saudi tí ó lóun fẹ́ káràn òun lọ́wọ́ kò lè ṣẹlẹ̀. Ó ti lọ mọ Ṣàngó lòun ọmọ ẹbọ lolúwo kò sì ríbi tó lè sá sí. Ọ̀jàjà kọ́talẹ̀ o kó lọ lú èbó ó ní bísínẹ́sì kó tó doyè àti tẹ́ẹ̀sì ni. Kí ni bísínẹ́sì Olúwo? Kí ni bísínẹ́sì Olúwo sọ? Kí ni bísínẹ́sì Olúwo? Wà láyé ẹ̀ tí pọ̀ tó. Ọlọ́run ẹ̀ tí pọ̀ tó lórí ọ̀jàjà. Bí mo ṣe mọ Olúwo ni mo ṣe mọ ọ̀jàjà. Ọ̀ṣun kan náà ni gbogbo wa. Ìwọ wa lè ti múlùlù làlùdí Ọ̀yọ́ láti lè wá máa sọ̀sọ́kùsọ. Ọba ló nílẹ̀ tí ò bá ta ó ti ń fi àwọn ará Ìwó gba nǹkan. Ó ti sọ á di dìndìnrín. Ó gbọ́ pé àwọn ọmọ Ilé-Ifẹ̀ ò níṣẹ́ lọ́wọ́ ni. Tíyàwó ti ń fẹ́ kódà bó ṣe kì bá ṣe money laundry kò kàn ẹ́. Ó gbowó nílé ẹ̀. ń bo lo gbowó sí ṣé wọ́n wá látijọ́ náà lọ mọ evidence wá wàá mọ evidence wá ni èyí tó Olúwo ń ṣe ojú ti èyí tí Olúwo ń ṣe ó wọ́ọ̀sì ti ju ti gbogbo àwọn ẹni tó ní wọ́n ń gbalẹ̀ wọ́n ń ṣe gbà. Ọ̀gá fẹ́ gbà kò sẹ́ni tó lè tẹ̀lé ni wọ́n ti mọ̀ wá ẹ̀. Ó fi ilẹ̀ lọ èmi gbogbo ẹnu ni mo fi sọ. Olúwo ò lè já mi láyé tí sì fi fọ́tò tí mo fi ṣe profile tí ń gbé jáde tẹ́rì. Yóò rántí lórí messenger pé wọ́n á kọ́lé sílé. Esabod wà láyé ẹ̀ tí pọ̀ tó lórí ọ̀jàjà ìpọ̀ tó njọgbọ́n gbogbo èyí tó sọ Adédoyin gbogbo èyí tó ti sọ láti gbà yẹn njọ lè bóde mọ̀ ń gbọ́ ọwọ́ gba Adédoyin mú tán sanwó fún ẹ lórí ọ̀jàjà bólúwo bá sanwó fún ẹ lórí ọ̀jàjà wà láì gbowó lọ́wọ́ ẹ̀ ò lẹ́nu ọ̀rọ̀ lórí ọ̀jàjà gbogbo yín àtolúwo àti gbogbo ẹ̀ kódà àti gbogbo òlú Ìwó wọn ò lẹ́nu lára ọ̀jàjà ẹnu tí gbìn yín fi bú òrìṣà náà lẹ́ẹ̀fì lọlẹ̀ gbẹ̀yìn. Esabod ó ti ṣe fídíò yìí ọjọ́ ti pẹ́ àsìkò tó nìyẹn àsìkò tó mọ̀ gba èsì tí ò bá rí lẹ́tà ìlú rẹ̀ ò já mọ́ ń pa nìyẹn. ìlú rẹ̀ ò já mọ́ ń pa nìyẹn. Kó
Kwara tí wọ́n léèyàn kiri ò lọ́gbọ́n títí bọ̀tán sọ ni bóun ò ta ìjọba ó ta bóun ò ta ìjọba ó ta ìjọba Esabod wà láìtàláì ẹ̀ tí pọ̀ tó ó ní tó sọ sí ti ọba àtòrí náà ni olótalẹ̀ òtalẹ̀ tí ń bá tiẹ̀ wá nílẹ̀ ní sáìdì ibẹ̀ yẹn ni màá ní lóòótọ́ ni ibẹ̀ ò rírọ́ pa ń gbà mo dìde sí ẹni tí àkámọ́ ò rírọ́ yẹn pa délẹ̀ èmi ní ilẹ̀ nítorí yẹn tí ó sì sí balẹ̀ ẹni tó lè fọwọ́ kàn án àkámọ́ gbogbo ilẹ̀ tó wà lọ́wọ́ àkámọ́ kò níye àtìgbà tá a ti wọbẹ̀ àti ìgbọ́ kan pariwo àkámọ́ ó gbalẹ̀ àfẹnibá fẹ́ bàjẹ́ ẹni bá ló kọ náà lèèyàn gùn lé ẹni bá ló kọ ni kò lè wò ẹ́ sí ẹ̀kan owó history tí wọ́n ń gbé jáde fÓlúwo ni history Ọ̀jájádà átítẹ́ẹ̀sì ni kó tó di pójọba pẹ̀lú bàbá wa bàbá wa àná òun àti Ọ̀jájá òwò kan náà ni wọ́n jọ ń ṣe wọ́n mú gẹ́gẹ́ bí wọ́n sì ó ti ṣe practice ọba kó tó jọ wọ́n tó rí nínú odù ló tó gbé ló wá jáde Ifá mú jáde àwọn ọmọ ènìyàn fẹ́ yẹ tẹ́lẹ̀ kò ṣeé yẹ ta ló mọ́lúwo jáde ọ̀rẹ́ ló mọ́lúwo jáde Rẹ̀mí Mọ́kà ló gbé jáde àfìgbà tó tún fi ata bọ̀ wọ́n lójú gbogbo fọ́tò wa tá a dà síta nísìnyí tẹ́ẹ̀rì kò sírọ́ kan tó lè pa ìpéyàwó poison Ọ̀jájá gan ò tiẹ̀ wá mọ ọmọbìnrin yẹn rárá Elégùṣì gan ò mọ obìnrin yẹn rárá ẹni organize party fún Elégùṣì òun ló gbé wọn wá láti Canada wọ́n sì ti jọ rọ́kẹ́ẹ̀tì pẹ̀lú Olúwo kó tó di pé Olúwo jọba wọ́n dẹ̀ bẹ̀bẹ̀ pẹ̀tò ọmọ tó Olúwo wo mọ́yìn ẹ mú fún kó tó di pé wọ́n fi joyè ṣé bẹ́ẹ̀ yẹn náà ti dáràn ta ló bọmọ kò sẹ́ni tó mọ̀ nú Ọ̀jájá àti Elégùṣì gan pàpà gbà wọ́n kó gbogbo iṣẹ́ rẹ̀ jáde lánàá la tó mọ̀ èyí tó sì wà ní Jámánì bíbáyìí ìwọ ní sùúrù gbogbo ọba ló nílẹ̀ kódà bó bá ra ilẹ̀ o tún gbọ́dọ̀ lọ bá ọba kó o tún gbọ́ ilẹ̀ tó o bá rà ẹni tó o bá mọ̀ pé wọ́n ti lọ rí ọba àwọn ẹni ń bẹ ẹkọ ti rí ọba kí ló sọ yìí aláta onírú onígbogbo ọmọ ọ̀dọ̀ fìrìjàngànwìn dídó ni ṣé yẹn ńgbà tí ò talẹ̀ ṣóbò olóbò tí ń bà lé àwọn ọmọ ọlọ́mọ yẹn ṣódà ó ti fà lébù sí ọ lára tán ìyàwó tó mọ̀ fẹ́ sílé ló ń sọ ńjó ká mọ́ náà ló lé síta ẹ wá ní setup ńgbó wọn ti setup ẹ tó ìbímọ àní kó lọ ṣe DNA látògbà ìpè setup ni tó bá wá setup ẹ a jẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ tó ní kán fi joyè òun ló sẹ́ẹ̀tì ẹ̀ fún kì í ṣe Ọ̀jájá ẹ jẹ́ kíkiní yóò go viral tó bá bẹ̀bẹ̀ yóò tún go viral ẹnu tí ìgbín fi bú òrìṣà wàláì yóò fi àyà lọlẹ̀ fún nínú èyí tá a bá dé Esabod kódà Esabod àti Olúwo gan pàpà ìkan náà ni wọ́n Esabod àti Olúwo ìkan náà ni wọ́n lóòrùn ràn lónìí tó bá di lọ́la òòrùn òràn o èèyàn kan ranjú mọ́ fi ń gbowó lórí nẹ́ẹ̀tì ẹ wàá ka ọ̀rọ̀ Esabod àti Olúwo kún àtàní ọ̀rọ̀ wọn èmi ka ọ̀rọ̀ àwọn méjèèjì ní àwọn ẹni tán ti ń mú wọ́n sì mú náà ní aríbi wọ́n ti ń wé náà Esabod náà ń fagbó bí ṣe ń fagbó bẹ́ẹ̀ ní mutí ní mu sìgá gbogbo orí èéfín tó bá jókòó sórí kinní omi ò lè máa tọ̀ níbẹ̀
gbogbo fídíò yẹn wà ó lè mọ wọn lè mọ bá sùn bẹ́ẹ̀ lórí fídíò ó wà bẹ́ẹ̀ sẹ́ni irú àwọn ènìyàn lèyàn ń wá láwùjọ lèyàn ó gbọ́rọ̀ ẹnu wọn gbọ́ wọn bá ti fún yín lówó pé ẹ bàyàn láyé jẹ́ tàbí kẹ́ ẹ lọ bàyàn láyé jẹ́ níbìkan ẹ wà á máa fọkẹ́ tá ń mọ̀ yín mọ́ ta ló mọ̀ yín mọ́ ẹni fídíò rẹ tán bá gbé síta máa fèsì àjọ wà lórí nẹ́ẹ̀tì yìí ni látàyé alálùmọ́lẹ̀ àjọ wà ń bẹ̀ ni Esabod fídíò rẹ yóò tà kò lè kó Olúwo yọ wàláì fídíò rẹ ò lè kó Olúwo yọ tóró ò mẹ́fídẹ́ǹsì jáde wọ́n ti gbé ọ lọ kóòtù ò mẹ́fídẹ́ǹsì jáde kólúwo náà tó bá jẹ́ pé lóòótọ́ ni tí ì ṣe pé ó fẹ́ fi ìbàjẹ́ ọ̀jájá ó fẹ́ fi ní owó lọ́wọ́ ó fẹ́ fi lọ fi ṣe nǹkan nílẹ̀ Saudi kó mú evidence jáde tólúwo bá tó ọba kó mú evidence jáde gbogbo ẹnu ni mo fi sọ ẹ jẹ́ kíkì ní ìyódọ́dọ̀ rẹ̀ abanilójú jẹ́ ọba ṣíọ̀ kò sẹ́ni tínú ẹ̀dùn sí nílùú wo yẹn láti lé òun fẹ́ gbé nǹkan kalẹ̀ ẹni gbé nǹkan kalẹ̀ kó mọ̀ níyàwó ẹni sì gbé nǹkan kalẹ̀ àfi kó máa bọ́ ni torí kíni bìbájẹ́ bí gbogbo àwọn ọba yòókù ṣe nìyẹn oníkálukú ọ̀rọ̀ wọ́ mu ìgbà tẹ́mi débi tí mo wà yẹn ọba abẹ ó tún sálùbáríkà ni wọn ò sì ní wá lára àgbáriwo rí àfẹnibá fẹ́ bàjẹ́ ìnìkan ló kù á sì dúró sónítọ̀ ni wọ́n lè nílùú torí yẹn gbogbo ọba tó wà ní agbègbè yẹn pátá èyí tó bá ṣe àìdá èyí tó ṣèṣekúṣe nífọ̀ rí bá a ṣe gbómọ lójú ni táwọn ọba yòókù náà dẹ̀ dìde ta ló dìde fÓlúwo àwọn àfáàrọ òjò péwé kókò bó bá lè ya ó ya tí a ń tẹ̀lé lẹ́yìn tán ń bẹ̀rù ẹ̀ kò sẹ́ni tó bẹ̀rù Olúwo kò sẹ́ni tó bẹ̀rù rẹ̀ Esabod gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ rubbish and nonsense ni ayé ti mọ̀ ẹ́ lónírọ́ o ti gbowó lórí ọ̀jájá o ti gbà lórí ẹni tó kọlu ọmọ ẹ̀ àbọ̀ ògbà lẹ fi ṣe yín lẹ fi ṣèdí lẹ fi sọ lọmọ rẹ náà sọ múnú ẹ̀ ṣé ká gbé fídíò láti jáde tó jẹ́ pé ẹjọ́ wà ń bì kan náà ni tí ó sì tó tún gbé rìsíìtì jáde tó bá tiẹ̀ jẹ́ pé ẹni tí ò mọ̀ yín tẹ́lẹ̀ iní rí gbogbo eléyìí ni àbá ní yóò mọ̀ ní òdodo irọ́ gbúndúkú àṣírí Olúwo ti tú kó lọ túnra ẹ̀ ṣe Olúwo bá jọmọ mi tàbẹ́gbọ́n mi tàbábúrò mi kó lọ tún wọ ẹ̀ ṣe kódà kó jẹ́ bàbá tó bí mi lọ́mọ kó lọ tún wọ ẹ̀ ṣe kó má bójú àwọn èèyàn jẹ́ gbogbo rádaràdá tó ti ṣe nílùú èbó yẹn kó tẹwọ́ ìrìlẹ̀ kò lè rí ṣe àwọn ìsìláàmù gan ojú wọn ti là gbogbo tó ń ṣe yìí wọ́n ti practice wọ́n ti gbé lọ a ti gbé fáwọn ẹni tó ń ṣiṣẹ́ lórí ìsìláàmù tó lọ rèé bà wọ́n lójú jẹ́ ní Saudi tó lọ purọ́ pò sọ̀lú ìwòdì kìíní kan wọ́n ń bẹ irọ́ ni a ti gbé fídíò fún wọn bí fídíò bá ṣe ń ba Ọ̀jájá jẹ́ lálà tán jù sí wa làwa náà ju tiẹ̀ náà sáwọn ẹni tí ó gbé lọ sí Saudi alájọ jókòó tira wa lọ́rùn. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu